máa lọ bí ọmọ èèyàn lè ṣọ̀tá èèyàn ò ní dé bí ọmọ èèyàn ìkà ní máa lọ bí ọmọ that is what we are telling her ìkà ọ̀dájú oní máa lọ bí ọmọ èèyàn ò ní ṣọ̀tá dé bí ọmọ èèyàn olórí burúkú olùsí tẹ́yẹ ń kọrí jẹ́ yín kéékèèké tẹ́kù ẹnu ọ̀tá lọ ti gbọ́ pé bàbá ń jà bíi ti kákúkọ́ tó bá ti dé bí ọmọ tá a bá ń jà bíi ti kákúkọ́ ìkà ọ̀dájú ní máa ń fọmọ́ ṣépè that is what we are saying ìkà ní máa dé bí ọmọ you can fight any one of us. I've said it several times. Drag us from now till tomorrow. Say whatever you want to say. Any derogatory, say it. Osofa Akimu. Oni Akimu ba yes now. Shobinu. Ko si tẹ́yìn ò lè fi búyàn. Ó lè sọ the same thing sí mi kò lè dùn mí. Because they are not true. But tó bá ti dé bí pé kéèyàn fọwọ́ ọmọ èèyàn gbé ọmọ sí. Àbí kéèyàn máa gbé ọmọ èèyàn ní òkú. Ó ti ayé ẹ̀ ti bàjẹ́ tán lọ́wọ́ mi. Ní fi ọ́lẹ̀. That thing. Ẹran ara tó ń bẹ ní ara mi ò ní jẹ́ lè jù ọ́lẹ̀. Tí n bá ti come across fídíò ní tó ti ń gbọ́mọ ṣépè ní kíní tó wà nínú mi yẹn ni ò ní jẹ́ kí n sùn. Olórí burúkú ọtún máa ń pe àwọn èèyàn ọtún máa ń pè wọ́n lágàn lẹ́yìn ìgbà tí wọ́n náà ò ní womb. Ò ní womb. Ìwọ gan ò ní womb. Àbọ̀mọ àbí ọtún tó gbé káàkiri yẹn oyún ké tó gbé káàkiri yẹn lọ fi pè kó ní womb. That was not pregnancy. That was not. You were not pregnant. Ó lóyún. Ọmọ ò lè jábọ́ nídìí ẹ kó lọ bí ọmọ láyé mo ti sọ several times. Gbogbo àwọn alábíàmọ tó sọ̀rọ̀ sí pẹ̀lú ògùn Ọlọ́run they will come back to come and slap you with good children not that kind of kì í ṣe irú ọmọ tiẹ̀ mo ti ṣe gbogbo àwọn tó sọ̀rọ̀ sí wọ́n máa wá kì í dẹ̀ ṣe irú ọmọ tiẹ̀ àtàwọn ọmọ àlùmọ́ngèrè yẹn lọ́lọ́run ó bless wọn pẹ̀lú ògùn Ọlọ́run ọmọ àlùbáríkà ọmọ bí ojú abẹ lọ́lọ́run ó bless wọn ọmọ bí monimus lọ́lọ́run ó bless wọn pẹ̀lú kì í ṣe ọmọ bí Elizabeth Anjorin pẹ̀lú ògùn Ọlọ́run ẹni bọ́ ọ sì láì àníbọ̀sọ́fọ́ ọ sì sọ yóò fẹ́ ọ fẹ́ kú. tó bá kú lọ́kàn lágbó ó máa ta ok góòdì lélẹ̀ ó wá lọ ṣe pàǹdà ẹ̀ ẹni tó bá ta pàǹdà ẹ̀ fún ṣó lè wọ́n tó sẹ̀kọ̀ lọ́kùn tó bó. kò lè bó eléyìí ò bó góòdì ní tẹ́tí kò bó pàǹdà eléyìí ò bó kò bó. àwọn dà tó rà dà because mo nílò oṣù kan ló máa bó ẹni tí mo kò bó ẹni tí mo ra gbọ́ tó bá tún wá mú góòdì ti tẹ̀lé wà á rí wá rí pé kọ́ọ̀dù tí mo fi sí o ò rí kọ́ọ̀bì àbí má bínú bẹ́ẹ̀ kẹ́ má bínú o ò rí kọ́ọ̀dì ẹ̀yìn tó rí tí nílò lè mú ọ̀ṣẹ̀ṣẹ̀ customize kọ́ọ̀tù sí nítorí irú yín ni mo ṣe customize so tí kò bá ní customize ṣé orí tó ẹgbẹ́ mi ò dé fìlà ẹ̀yin lórí mi náà tí ìgbà dé fìlà ẹ̀ mọ bí góòdì yìí bó ṣe máa ń dán góòdù wo ó fẹ́ ẹ̀ mọ bẹ́ẹ̀ máa ń tó mo ṣe customized kọ́ọ̀tù sí ṣé ti yé nítorí irú yín so mo ní continue ṣé bó lórí burúkú ìyá ẹ̀ àwáyé má ṣe rere ìyá ẹ̀ ṣé bó irú ẹ̀ olóṣì ìyá ẹ̀ lójú ìyá ẹ̀ sìn o ti ṣe ń tẹ́lẹ̀ kò ṣe gbogbo bá tó gbé kalẹ̀ ẹ̀ lù mí ẹ̀yin lè kíláàkẹ́ máa. dẹ̀dẹ̀rẹ̀ ni ọ́ wọ́n tó sọ̀rọ̀ nísìn àwa sọ fún ọ nísìn pé àwa tá ń bára wa jà gan lórí bí aláàtì dọ̀rẹ́ nítorí kálẹ̀ tí yóò adé wa kọ́má ẹni mi wọ́tọ́ kọ́mẹ́ǹtì aláàtì sọpọ̀ lórí ẹ̀ láti rí pé ọ̀tá wẹ̀rẹ̀ lẹ́ńtọ́ kọ́mẹ́ǹtì nísìn tó sọ pé people don't yes àwa máa ń jà níbí àwọn ìgbé ara ọmọ wa ṣépè bí àwa máa ń jà lórí bí àwọn ìlọ bí ọmọ ìwọ lórí ibú tó kọ́mẹ́ǹtì tán nísìn we fight every day we will still fight tomorrow but you will never see anyone tí ó máa lọ bí ọmọ tí ó máa gbé ọmọ ṣépè you are mad you are mad we fight it is normal kéèyàn fight wọ́n lọ sí bí ọmọ má gbé ọmọ ṣépè mọ́. Common enemy. Only common enemy wa ni Liz Anjorin. Ẹ ti jẹ́ wèrè. On fi àgàn búyàn. On fi ọmọ búyàn. Àwọn máa àlìmọ́ngẹ̀rì tó kó ìgbà mélòó ló máa tọ́lọ́. Láti pa wọ́n dànù gbogbo àwọn àlìmọ́ngẹ̀rì tí ìlà ti dé wọn. Ìgbà mélòó ìṣẹ́jú kan ó lè pa àwọn ọmọ yẹn dànù láàrin ìṣẹ́jú kan. Gbogbo àwọn ọmọ tó ń kó ká àwọn ọmọ tó lọ hijack yẹn. Láàrin 5 minutes Ọlọ́run lè clear wọn kó lẹ̀. Ó lọ bèrè lọ́wọ́ ẹ̀yin ọlọ́mọ mẹ́ta tó kọ́ ọmọ rẹ̀ wọ bàálù tí gbogbo ọmọ rẹ̀ tó já lẹ́ẹ̀kan náà. Ta ni ò lẹ́ni tí ó ta ni ò lọ́tà. A ní ẹ mọ́ ṣọ̀tà débi ọmọ. Ó kàn jẹ́ quiet type. I swear she is a very quiet type. Bọ́n máa ṣe owó ẹ̀ sí 1 naira. Kì í ṣe kí ní onírin wọn àfi kí ní ètò ọkùnrin góòlù yẹn wọn àfi wọn béèyàn sí lówó tó o.
kì í ṣe gbogbo kíní tó lọ kùn ní góòlù kì í ṣe yẹn náà fi sọ pé èèyàn lówó o kíní tó kùn ní àgbọn kíní tó kùn láwọ̀ góòlù tó lọ kó ní China tó wá kùn láwọ̀ góòlù àtàwọn kíní kì í ṣe yẹn náà fi ń pè yín àwọn èèyàn silently ní owó tán lè tà ó tán lè rà ó funny enough àwọn tán lè rà ó àwọn lọ ń tọ́ àwọn tán lè ṣe owó ẹ̀ sí £1 àwọn lọ ń lọ dọ́dọ̀ wọn Ọlọ́run funny enough àwọn tán pé wọ́n lè ṣe owó ẹ̀ sí 10 kobo àwọn lọ ń lọ́tọ́ owó dò ní. irọ́ wọn inú ìbànújẹ́ yẹn kárí mo fi bí tó lọ categorize ẹ̀ sí ẹ̀ panda o lè ta panda but ta panda ta titi ìwé náà package titi ẹ̀ ìwé náà in fact. ṣé panda lèyí tí mo wẹ̀ náà ó dáa panda là á mọ ara ṣé panda lèyí náà tí mo wẹ̀ sílẹ̀ náà pé panda dáa káwọn kásá ti di káwọn ọmọ wọn tẹ panda ìfà yẹn panda ìlàmọ ọwọ àwọ góòlù olórí burúkú ẹsẹ rẹ mọ panda ìlàwọ ọwọ panda ni àwọn panda bó ṣe fáyìn I love panda àwọ ẹni jìtá rẹ àṣejù ní góòlù ẹnà ọmọdé àwọn olùgbà àwọn olórí burúkú tẹ́lẹ̀ kọ gbogbo wa happy àwa lè mọ gbogbo wa là wà happy pẹ̀lú orí bó ti ṣe gbogbo wa yé tiẹ̀ especially àwọn táwa lórí TikTok gbogbo àwọn táwa lórí TikTok gbogbo wa la yé tiẹ̀ tó pátápátá ìmọ̀ àwọn tó wà ní Facebook o but 99.9 àwọn táwa lórí TikTok à ń láìkì rárá ayé tiẹ̀ gan nítorí tiẹ̀ àwa tá ń jà nítorí pé ayé tiẹ̀ mọ̀ gbọ́ àwa tá ti bára wa jà àtúndọ̀rẹ́ nítorí ẹ̀ níbi tá ayé tiẹ̀ dé people that àti ní problem Ọlọ́run àwọn tá a bá sọ̀rọ̀ mọ́ àtúndọ̀ bára wa sọ̀rẹ́ nítorí pé a ní enemy kan tí gbogbo wa fẹ́ yanjú which is you gbogbo wa láti sáré lọ dọ̀rẹ́ padà láti tákù ẹ̀ a sọ̀rọ̀ tẹ́lẹ̀ gbogbo wa ti ní kíláàsì o but because of you àwa lọ tó lọ dọ̀rẹ́ níbi tá ayé tiẹ̀ dé I swear àwọn èèyàn ní sọ fún ọ same enemy ní gbogbo wájọ ṣíà which is you common enemy ẹyọ kan tí gbogbo wa ní. tó ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Òjó Abẹ tí ó sọ nípa Lizzy Anjorin nínú fídíò yìí ẹ gbọ́ bó ṣe sọ wípé ìka èèyàn ló máa ń lọ fọ́mọ o ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ ìgbẹ́nu tán gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé Lizzy Anjorin ti jáde láti wá pe Mọ́nímọ́sì ní àgàn tó ẹ̀yin èèyàn wa ó dìgbà.